wọ́n jáde mọ́ ìmọ̀sí yẹn pẹ́ gbogbo òkú rẹ̀ pátá àti bàbá rẹ̀ gà àti òkúta gidi bàbá àwọn òkú lọ ní kéèsì tí wọn ọ̀tọ̀ ní ẹ má jẹ́ kó mọ́ra wọn mo fẹ́ yẹjú ẹ̀ ní mo lè rọ́pìn sí àwọn dáadáa nínú àwọn òkú lọ ní mo bẹ̀rẹ̀ pé kí wọ́n jọ òkú forí jì mí lẹ́lẹ́lẹ́nu ni wa ṣèyíkì wa àbá òkúta gidi àti wá bẹ̀wọ̀lé náà ẹjọ́ ẹ má ẹ forí jì mí. Tani Olohun tún ti jáde o. Tani Olohun ti wá bẹ̀bẹ̀. Tani Olohun tí wọ́n ń pè ní Abdulazeez Adégbọlá ó ti wá bẹ̀bẹ̀ o. Gbajúmọ̀ oníṣẹ̀ṣe yìí ti apologize sí gbogbo àwọn mùsùlùmí pátápátá porogodo, gbogbo àwọn tó gbé lọ ilé ẹjọ́ àti ọba ìlú Ìlọrin, gbogbo àwọn ògo Ìlọrin, gbogbo wọn ló ti bẹ̀ ọ́ nínú ìpàdé àlàáfíà kan tó ṣe pẹ̀lú wọn láìpẹ́. Tani Olohun sọ àwọn ọ̀rọ̀ kan nígbà tó ń bẹ àwọn ọba ìlú Ìlọrin tó ń dárúkọ wọn pé òun dúpẹ́ lọ́wọ́ òun sì bẹ̀ wọ́n o kí wọ́n má bínú wọn, tó ń bẹ àwọn àáfàá gbogbo àwọn tí wọ́n rán wá sí ìpàdé àlàáfíà náà, ó bẹ àwọn ìjọ mùsùlùmí lóríṣiríṣi tí ọ̀rọ̀ kàn lórí gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án, gbogbo ohun tó ṣe lórí pé à ń ya Kùránì àbí bóyá à ń bú ẹ̀sìn ẹlẹ́sìn. Ẹ̀bẹ̀ yìí wáyé nínú ìpàdé àlàáfíà pẹ̀lú àwọn tó gbé lọ sí ilé ẹjọ́. Tani Olohun sọ àwọn ìdí tó fi ní láti bẹ àwọn olùpẹ̀jọ́ ẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nínú fọ́nrán tí màá mú wá fún yín yìí. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Àwọn ènìyàn ní kò yẹ kí ọ̀rọ̀ yìí kó fẹjú tantantan tó báyìí, tó bá jẹ́ pé ṣe ni Tani Olohun ti tètè bẹ̀bẹ̀ nígbà tó yẹ kó bẹ̀bẹ̀, ṣùgbọ́n òun náà ti wá jáde tán báyìí láti sọ pé tó ẹ má bínú. Kódà ó sọ àwọn ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀, ó sọ gbogbo àwọn ẹ̀bẹ̀ kan tóun bẹ̀ nígbà tí ọ̀rọ̀ yẹn kọ́kọ́ jáde. Ó ní ṣùgbọ́n àfi kẹ́ ẹ wò nínú fọ́nrán tí mo fẹ́ mú wá fún yín. Oríire ńlá ló jẹ́ fún Tani Olohun pé gbogbo ọ̀rọ̀ yìí ti parí eventually. Ẹ wo fọ́nrán yìí. Ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa ọba ìlú Ìlọrin. wallahu ya'simuka minan nas la takabura kan wala takasha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Látòrí ẹ̀dá yọ̀ nígbà tí mo ṣe fídíò náà, orí wọn náà mo ti bẹ̀rẹ̀, orí òní dìde láìláì láti ṣe. Àmín. Orí wọn dìde, ọgbọ́n tán fi kóòdù jọ, òní táyé orí wọn dàbí. Àmín. Onílòfẹ́ ojú kí ẹni ó ṣe ní fídíò. Lẹ́yìn náà, mo wá dúpẹ́ lọ́wọ́ sílùú máa tọ́jú lórí gbogbo olùmọ̀mú nílẹ̀ yìí. Adamallahu hayatahu. Ìlú yóò ní bàjẹ́, gbogbo ilẹ̀ yòókù ilẹ̀ Yorùbá yòókù náà sì ní bàjẹ́. Lẹ́yìn ìgbà náà wọ́n á ní kí mo tún kí gbogbo àwọn ìmáàmù tó kù ní ìlú Ìlọrin kọ́ńtà, mo tún fi àǹfààní kí wọn, mo sì fi àìwọ̀ ní ìbẹ́ wọn níbi kí mo forí jì mí. Ẹ̀bẹ̀ náà lẹ rí tí Tani Olohun bẹ àwọn àáfàá lóríṣiríṣi, gbogbo àwọn petitioners tí wọ́n pè lẹ́jọ́. tí ò ní sí àwọn kan ẹ tí wọ́n ti wá rí kí n ṣe mo bẹ gbogbo pátá, pàápàá jùlọ mo bẹ abẹ́rẹ́ ẹ̀bẹ̀ mi látòrí ìjọ madrasi Muhammed bẹ́ẹ̀ ni madrasi Muhammed mo jọ fún ojú mi, mo fi madrasi Muhammed mo fi yẹ pẹ gbogbo òkú rẹ̀ pátá àti bàbá rẹ̀ gà àti òkúta gidi bàbá àwọn òkú lọ ní kéèsì tí wọn ọ̀tọ̀ ní ẹ má jẹ́ kó mọ́ra wọn mo fẹ́ yẹjú ẹ̀ ní mo lè rọ́pìn sí àwọn dáadáa nínú àwọn òkú lọ ní mo bẹ̀rẹ̀ pé kí wọ́n jọ òkú forí jì mí. Lẹ́lẹ́lẹ́nu ni wa ṣèyíkì wa àbá òkúta gidi àti wá bẹ̀wọ̀lé náà ẹjọ́ ẹ má ẹ forí jì mí. Ọlọ́run tó ń ṣe Ọlọ́run sì dáadáa fún ṣèyíkì wa làbí wọn ò sí bí wọ́n ẹlẹ́dàá wọn wà ní mo bẹ̀ àwọn lọ́ọ̀yà mo bẹ̀ àwọn kó wọ́n bínú, mo rẹ̀ tún bẹ̀ tàlọ́tìkì náà gbogbo ẹgbẹ́ kan mo bẹ pé tápẹ́ wọn lè kọ́ fún mi kí mọ dákọ̀ lọ sọ bá ṣe máa ń sọ bá ṣe máa ń sọ. wọ́n á bẹ gbogbo àti gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí tó ti fẹ́ dìjà ẹjọ́ tó Ọlọ́run ẹ fi gbogbo ẹ̀yà mi
ok ẹ fi yáyà mi ẹ ṣe mo dúpẹ́ èyí ó sáwò nǹkan mọ́ yẹn náà ní ẹ ṣe mo dúpẹ́. Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí wọ́n lọ sí ṣe mọ́. Èmi náà sì pinnu láti wá tọrọ àforíjì lọ́wọ́ wọn lójú sójú torí pé kò sí ní tá fẹ́ gbà níbi kí a máa fa wàhálà àti pé àforíjì tó wá tọrọ yìí gẹ̀ tó ṣèròyìn mọ́ torí pé kó tó di òní ni mo tó wọ́n tọrọ àforíjì lójú gbogbo ayé níbi tí gbogbo ayé ò ti rí ṣùgbọ́n tó wá jẹ́ pé kí wá sí ọ̀dọ̀ wọn lójúkojú náà ni yóò tún wá mú ọ̀rọ̀ kan lábẹ́ gbà ní ká máa fa wàhálà èyí tí mo ṣe yìí mo ṣe láti ṣe káwọn èèyàn má ṣe àkóbá fún àwọn èèyàn tó bá wà nínú ìṣòro ń gbà nípa ọ̀rọ̀ social media ó yá fáwọn kan láti sáré gbé àwọn information ẹ kú oríire Tani Olohun. àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ní lágbájá sí báyìí wọ́n ti ní irọ́ ni kí n tèmi àwọn tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé lágbájá síbẹ̀ àwọn èèyàn sọ pé irọ́ ni kí máa tèmi sẹ́kẹ̀bí ọ̀rọ̀ pé ní tẹ́ni báyìí sọ ẹ̀yìn èèyàn sọ̀rọ̀ ó wá sọ pé irọ́ ni kí mi ọ̀rọ̀ pé òótọ́ ni àbí àwọn bàyànjẹ́ tó bá àwọn jẹ́ tó kó orí ibu tí wọ́n bá mi wọn ò ní kó orí ibu bá mi wọn ò sì ní kó orí bá gbogbo ayé náà. tó òun lẹ ti gbọ́ yẹn o tó òun lẹ ti rí yẹn o kò yẹ kí ẹ̀sìn máa dájà lẹ̀ láàrin àwọn ọmọ Yorùbá o ẹ jẹ́ ká kíyèsára o ẹ má jẹ́ kí ẹ̀sìn kó dá wàhálà lẹ̀ láàrin wa nígbà tí wọ́n fà á lọ tí wọ́n fà á bọ̀ Yorùbá ní gbogbo wọn ń sọ àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe Yorùbá náà ni gbogbo wọn ń sọ. Kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí? Remember to like, share and follow us. Thanks for watching.